gbogbo ẹ̀yin ìyá mi lóbìnrin, gbogbo ẹ̀yin bàbá mi lọ́kùnrin. Mo kóyún inú ọmọ kásẹ̀ ẹ̀dí o, mo kú gbogbo ẹ̀yin màjèsí inú ilé yìí, mo kí gbogbo wa o, ẹ kú àtàárọ̀ o, ẹ kú ìyálẹ̀ta o, ẹ mà káàsán inú ilé yìí o, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ mà káalẹ́ o. Gbogbo wákàtí tètò yìí bá ba yín, wákàtí aláyọ̀ ni ó jẹ́ o, kò ní bá wa lórí ìnira o. Àṣírí àwọn àgbàlagbà tí wọ́n fi ń jẹ̀kọ, wọ́n máa pé ohun tágbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé lọ́wọ́ òun la fẹ́ fi lẹ̀. Àṣírí tí ń bẹ lára ọwọ̀ tá ń pè ní ìgbálẹ̀, olóyìnbó máa pè ní búrúùmù. Àṣírí ara rẹ̀ ò lópin, àmọ́ àmú díẹ̀ kíngí wá wọ́n máa jàǹfààní fún gbogbo lọ́kùnrin lóbìnrin wa. Ṣàǹfààní ń bẹ lára ọwọ̀ ni ẹlẹ́wẹ̀ẹ́gbà ìbá kan fi ń gbá inú ilé ni, ẹlẹ́wẹ̀ẹ́gbà ìbá máa fi ń lò fún ìjábẹ̀ ni, tàbá ṣe ọbẹ̀ yọ̀. Àǹfààní rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó wúlò fún ọ, ó wúlò fún mi. Àwọn àgbàlagbà máa lò ó fún ààbò lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn. Wọ́n fi gbọn ègún burúkú dànù lára ẹni. Wọ́n fi lé ọwọ́kọ́wọ́ dànù lára ẹni. Tí ogun bá pọ̀, wọ́n á máa fi ọwọ̀ tú ká. Tọ́ Ọlọ́run sì ń pàṣẹ sí. Ọwọ̀ yìí lára àwọn àṣírí tó pamọ́ sára rẹ̀. Tí ẹ̀mí òkùnkùn bá ń jani ní gbogbo ìgbà, tó yẹ pé gbogbo ìgbà lákàlà sáá tí nǹkan mi ò bá síbẹ̀ tí ò jẹ́ pé ẹni tí ń lálàkàlà yìí ń jẹ ìwọ̀ tàbí lọ ṣàtọwọ́fà tí ò bá síbẹ̀ tó jẹ́ pé inú ilé yẹn nìkan ní ń fà tí fi ń lálàkàlà tó bá lo àṣírí ọwọ̀ yìí ogun náà yóò dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé òun jẹ ìwọ̀ tàbí òun ṣàfọwọ́fà àlárẹ̀ ó sì máa la bó ṣe ń la o. So yàtọ̀ tó wà ń bẹ ni ẹ bá mi pé gbogbo àwọn aráalé yìí o, mo jẹ́ akọ́gbọ́n tó wà ń bẹ o. Kí ni wọ́n ń wí eléyìí sí, kí ni wọ́n ń wí o, gbowó lọ́wọ́ yín o, ọ̀fẹ́ ni o. Orúkọ mi ni Lukman ọmọ Àyándàrẹ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group, ọ̀fẹ́ ni. Bákan náà wà lórí Telegram. Nọ́mbà tẹ́ fi darapọ̀ mọ́ wa rèé o, +234 80 3298 3298. Ẹni tó wílẹ̀ ẹ̀ka sí +234 80 3298 3298. Kí n sọ nọ́mbà àti Nàìjíríà 080 3298 3298. Nọ́mbà kejì +234 81 33 155 111. Kí n sọ ti Nàìjíríà rẹ̀ 080 ẹ má sì mí gbé ẹ dákun 081 33 155 111. Àṣírí ọwọ̀ ẹ máa bá mi ká lọ. Ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ìyá mi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀, àní bọ́rọ̀ lọ lágbára Elédùà. Ẹ wò mí. Ǹjẹ́ mọ̀ wípé ìgbálẹ̀ tá a fi ń gbá inú ilé, àṣírí wà lára rẹ̀. Tó bá ti di ní alẹ́ tó fẹ́ sùn, wò ó bí ìgbálẹ̀ yìí ṣe dúró tá à ń pè ní ọwọ̀, wò ó bó ṣe dúró. Ọ wá mú ọwọ̀ tẹ́ ẹ fi ń gbálẹ̀ inú yàrá nìkan, kìí ṣe tẹ́ ẹ fi ń gbánú ọ̀dẹ̀dẹ̀ o, tó lóyìnbó ń pè ní pásẹ́ẹ̀jì o, kìí ṣe tẹ́ ẹ fi ń gbá tọ́lẹ́ẹ̀tì o, à á sọ̀rọ̀ lórí ìyẹn náà o. Ọ wá jàn di ọwọ̀ yìí mọ́lẹ̀ dáadáa tí gbogbo ọwọ́ rẹ̀ ọyọ tó bá ti tilẹ̀kùn
rọra gbé ọwọ́ yìí dúró kó dúró lẹ́yìn ilẹ̀kùn ọ̀tán ọ̀pọ̀fọ̀ bẹ́ẹ̀ ló pè gèdè ọ̀tán lọ́sùn ẹ̀mí ibú kan ò ní wọlé bó ṣe gbé e dúró ni mo ti gbé e dúró lọ́wọ́ máa wà àwòrán yìí bó ṣe gbé e dúró ni tí ó wà lẹ́yìn ilẹ̀kùn ọ̀tán abádìlẹ̀ mọ́ ó tún mú nǹkan rẹ̀ ó tún tọ́jú ẹ̀ pamọ́ ó tún fi gbálẹ̀ nù yàrá ọ̀tán àmọ́ ọwọ́ tẹ́ ẹ̀ fi ń gbanú tọ́lẹ́ẹ̀tì yín bí tẹ́ ẹ̀ ti ń yàgbẹ́ àbí bí tí ẹ̀ ń tọ̀ sí àbí tẹ́ ẹ̀ fi ń gbá rìn ta àìlò o kò ní í ṣiṣẹ́ o kò ní í ṣiṣẹ́ o ọwọ́ tá a fi ń gbá tọ́lẹ́ẹ̀tì tá a fi ń gbá gbogbo bí ẹ̀gbin a kì í fi gbọn bẹ́ẹ̀dì ẹni o tó bá ń fi irú ìgbálẹ̀ yìí gbọn ibi ibùsùn rẹ àlákàlà o ti kó ọfọwọ́ ara rẹ kógun wọlé o ilẹ̀ tó lọ fi gbáǹta ọmọ ohun tí wọ́n ti dà sí ọmọrú tọ́ oró tí wọ́n tu sí ọmọrú ata oró tí wọ́n jù síbẹ̀ ọwọ́ àfọwọ́ ara rẹ gbé wọnú ilé wa ègún eléégún ò ní di tiwa o àní rógun àfọwọ́fà o ọwọ́ tá a bá fi ń gbá ẹ tọ́lẹ́ẹ̀tì àbíwájú ìta nǹkan àfi gbọn ọjà ẹni o ẹlòmíì bàjẹ́ ọwọ́ tó ti fi gbá gbogbo ìta gbá gbogbo nǹkan kan òun náà ni ó tún yọ ti ṣọ́ọ̀bù ibi títí ń tajà yóò máa fi gbọn ọjà rẹ̀ yóò wá sí tán yóò lò wọ́n ọ̀tà fúnra ẹ ló ti fi èébú sórí ọjà rẹ̀ gbogbo ohun tó ti lọ́ọ́ fi ọwọ́ kó oṣù wàá dà sórí ọjà rẹ̀ àìfi gbá o ọwọ́ tẹ́ ẹ bá fẹ́ máa fi gbọn ọjà yín ẹ̀rí pọ́jí ọwọ́ tuntun tẹ́ ẹ dáyà sọ́tọ̀ tẹ́ ẹ máa fi gbọn ọjà yín eléyìí kì í kó ìkókùkù tí ó bá jẹ́ pé ẹ bá lọ filé àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n bá yín lò nílòkulò ègún ológun kò ní yálé wa o ọgbọ́n àwọn àgbàre tí wọ́n fi ń jẹ̀kọ tí wọ́n máa tọ́jú sábẹ́ ewé ẹ̀dán wò bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà o yóò rí bẹ́ẹ̀ fún gbogbo wa náà àdúrà wọ́n gbà o tó èmi àwọn àfòyí sì lọ èmi ọmọ yín náà ni ó lúpọ̀ ọ̀nà ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire kàbìkì gbàǹgbà kẹ̀ǹkẹ̀ kọ́ máa yálé ẹnì kọ̀ọ̀kan wá sí ibùgbé ó dàbọ̀.